Gbogbo tẹ́ tí mo wà káàkiri àgbáyé a wà pẹ̀lú ọ̀dọ́mọdé olórin tàkasúfèé ni Adésínà Afeez tí gbogbo àwọn èèyàn wọ́n sì Destiny Boy. Awuyewuye kan lọ ní ìgboro pé Olúwa yóò fún Destiny Boy ní 10 million naira. Irọ́ ni a fẹ́ kí Destiny Boy fẹ́ nu ara rẹ̀ sọ fún gbogbo àwọn olólùfẹ́ ó yá forin wọlé forin kí àwọn olólùfẹ́. Má ti kéré pàtì èmi ni Destiny tó ń kọ fújì tó ń kó jẹ má kánjú iṣẹ́ tó bá ṣe tẹ̀ra wọn kọjọ́ rìn ló bá ń kọ tẹ̀ra wọn. Bàbá fún mi lówó wọ́n fún mi ní $10 million náà dẹ̀ fi sanwó fún mi. Ẹ ṣáàmọ̀ fẹ́yìn tẹ́ bá wà ní WhatsApp ọ̀dọ̀ mi pẹ̀lú Instagram mi ọjọ́ kejì ni mo post dọ́là yẹn tí mo tò sórí bẹ́ẹ̀dì báyìí wọ́n fún mi lówó dọ́là náà dẹ̀ fi sanwó fún mi. Owó yẹn dẹ̀ ṣe mí lọ́wọ́ báyìí mi ti ṣẹ̀tọ́ ẹ ṣáàmọ̀ mo rọra ń yọ lẹ́nu kankan mo ṣẹ́ omi mo dẹ̀ rọra ẹ ṣáàmọ̀ dọ́là náà fi sanwó fún mi ẹ ṣáàmọ̀ lọ́dún tuntun Olúwayé fún mi lówó wọ́n fún mi ní dọ́là náà fi sanwó fún mi 10 million ni bàbá fún mi. Ọgbọ́n wo ni Destiny Boy dá sí tó ráwọn èèyàn sọ pé Olúwayé irọ́ ni kíní kan kò jọ́ kọ Wasiu Ayinde fún yàn tó lówó tó yìí ǹjẹ́ Destiny Boy dọ́gbọ́n kan sí ni àbí ṣé Ọlọ́run. Àánú ni mo rí gbà èmi gan kò yé mi gan mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí mi ọba ẹ̀dú àwọn náà gbé mi débẹ̀ wọ́n sọ pé ọmọ ológun ó yá mẹ́kájọ tẹ́lẹ̀ bàbá dẹ̀ ṣíjú àánú wò mí wọ́n dẹ̀ fún mi ní 10 mítà ní 2024 yíyẹ táwọn èèyàn dẹ̀ fún ìṣàmù. Kí ni kí àwọn olólùfẹ́ Destiny Boy máa expect. Orin tuntun ń bọ̀ lọ́nà ẹ̀ṣàmù orin tuntun lọ́dún tuntun ẹ̀ṣàmù for 10 mítà yẹn ṣì wà lẹ̀. 10 million wà lẹ̀ ṣé táwọn èèyàn bá wá gbà Destiny Boy tiwádà ṣé àwọn èèyàn wọ́n ní àǹfààní láti. àwa náà làwọn àlèkọ́ mẹ́wàá. Ǹjẹ́ o ní àwọn ọ̀rọ̀ advice tó fẹ́ fún àwọn youth tí wọ́n ready láti ṣiṣẹ́ tọkànfẹ́ lówó òjijì. Advice máa fún wọn ní pé kí wọ́n tẹpá mọ́ṣẹ́ wọn dára because nǹkan téèyàn bá jìyà fún ó máa pẹ́ lọ́wọ́ èèyàn nǹkan téèyàn jìyà fún kò pẹ́ lọ́wọ́ èèyàn àti pé tí wọ́n bá ti fojú sí education wọn tí wọ́n dẹ̀ mọ̀ pé iṣẹ́ táwọn ń ṣe yìí àwọn fẹ́ fi lówó lọ́wọ́ tí wọ́n dẹ̀ fòkọ́sì lórí ẹ̀ nǹkan tó bá ń ṣe Ọlọ́run á máa fi bùkún sí i. Ojú wo ló fi wo kí ọ̀dọ́kùnrin kọ́kọ́ ṣe ọwọ́ ṣó dà iṣẹ́ ọwọ́ kíkọ́. iṣẹ́ ọwọ́ kíkọ́ dáa jàgídíjàgan ni ò dáa kéèyàn dẹ̀ mọ̀ nǹkan téèyàn ṣe èmi mo sálé ní sísálé tí mo dẹ̀ sálé mi sálé láti lọ́dọ̀ mọ̀ta mo sálé pé láti padà sílé láti lè mú náà bí dùn gbogbo èèyàn ní Destiny Boy young boy ṣé ó dẹ̀ pa àwọn obìnrin tó bá ti rí pé èèyàn ti lówó lọ́wọ́ àbí èèyàn ti jẹ́ celebrity wọ́n máa disturb èèyàn ṣé ó ti náà àdìbáyà tó ń disturb ẹ̀. ẹ mọ̀ pé ìyá tó ṣe pé èèyàn náà jẹ́ èèyàn náà kì í ṣe èèyàn bọ èèyàn ni wọ́n máa fọ́pọ́ lọ sí ibi téèyàn ń lọ àtọ́jọ́ wájú òun ló ṣe kókó ní ayé yìí téèyàn bá ti focus téèyàn dẹ̀ mọ̀ pé ibẹ̀ yìí ni mò ń lọ tọwọ́ èèyàn bá tí ti kú dà àwọn Yorùbá máa ń ní ọ̀kẹ́wúlò forin kí Olúwayé fújì pé wọ́n ṣe. Olúwayé fújì my daddy thank you ẹ ṣé mo dúpẹ́ àwọn ọmọ tí ìrànmọ́ aráàánú gbà.